ìbà Olódùmarè ọlọ́run alápánlá tó solé ayé rókè níwọ̀n ìyá àjọdá àgbanigbani lọ́jọ́ táyé bá kọ̀ọ̀nì sílẹ̀ àìkú àìsá olódù ọmọ àrè ọba tó ń ṣohun gbogbo ní tìyanu ẹ̀rù jẹ̀jẹ̀ alábẹ́nú àránṣáṣí ọba tó ti wà káyé tó wọ Olódùmarè tó wà nígbà táyé ń bẹ tí ó tún máa wà nígbà táyé ọ̀dẹ́ sí mọ́ ṣe mọ̀ pé ìgbà kan ń lọ ìgbà kan ń bọ̀ lẹ́nìkan ò lórí ayé gbó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo kí gbogbo yín ẹ kú kàlẹ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mẹ́bà ti bá kó wa àti àsìkò tó bá bá yín lápá ibi tí ẹ bá wà níbẹ̀ wọn mo kí yín o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo tún dé dẹ̀gbọ́ fẹnu ọkọ̀ sọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV tó ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni mo mú wá o mo kí gbogbo yín lórílẹ̀-èdè Nàìjíríà ẹ kú àtẹ̀mọ́ra ẹ kú bólélù wá ti pé ó rí ẹ kú ìyà tẹ́ ẹ fi ń jẹra yín lórílẹ̀-èdè Nàìjíríà láṣẹ Èdùmàrè kókó jàǹjàǹ wàhálà wọn ò ní fẹ̀jẹ̀ tèmi torílẹ̀-èdè Nàìjíríà ṣe láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè wọn ò ní fẹ̀jẹ̀ yín torílẹ̀-èdè Nàìjíríà ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá nation wọn ò ní fẹ̀jẹ̀ yín torílẹ̀-èdè Nàìjíríà ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí ọmọ àti pakasọ nǹkan mọ̀ ń bàjẹ́ sí lójoojúmọ́ ní gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà à ń wí o à ń wí à ń yányányán báyìí oríṣiríṣi nǹkan ní í ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín pàápàá jùlọ àwa tá a wà nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire mọ̀ kí gbogbo yín ṣe mọ̀ pọ́mọ aládé ni wá àwa là ń dádé jákèjádò gbogbo àgbáyé mo kí gbogbo ẹ̀yin ọmọ aládé pátápátá gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá kò tú òjíire mo kí gbogbo yín ẹ kú àtẹ̀mọ́ra ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣèkó bẹ́lẹ́dò wá ti pé ó rí láṣẹ Èdùmàrè ẹ̀jẹ̀ tèmi ẹ̀jẹ̀ tiyín wọn ò ní fi torílẹ̀-èdè Nàìjíríà ṣe ẹ wá kèé ṣẹnu lásán ni wọ́n fi ń ṣàmì ọgbà káwa gangan fúnra wa ká gbé ṣiṣẹ́ ni láṣẹ Èdùmàrè ilẹ̀ Yorùbá kò tú òjíire wọn ò ní kó wa lẹ́rù ẹni tó bá fẹ́ ṣàmì àdúrà tí mo ṣeun ẹ dákun kèé ṣẹnu lásán ni wọ́n fi ń ṣàmì ọgbà káwa gangan ká ṣípá ká gbéra ńlẹ̀ ká ṣe tó yẹ ká ṣe kí wọ́n mọ̀ bá kó wa lẹ́rù nílẹ̀ Yorùbá kò tú òjíire ṣe mọ̀ pé mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè màá máa sọ nínú ọ̀rọ̀ mi mo sọ pé gbogbo àwọn Fúlàní yìí wọ́n ti wà nínú igbó wa kódà wọ́n pọ̀ jù wá lọ nínú igbó báyìí gbogbo àjàlẹ̀ oríṣiríṣi wọ́n ń bẹ nínú àjàlẹ̀ kò síbi tí wọ́n wà nínú igbó kò sí bó tẹ dé nílẹ̀ Yorùbá kò tú òjíire tẹ́ ẹ̀ ti bá wọn bẹ̀ wọ́n ń bẹ nínú igbó bíbà nítorí wá ń yà wọ́n lẹ́nu ni pé Yorùbá lẹ́ni tí ń bẹ níjọba bí bàbá wa President Bọ́lá Ahmed Tinubu ṣe ń bẹ níjọba tó kí ló dé tó jẹ́ pé àwọn Fúlàní yìí tó ń pọ̀ ṣe nínú igbó ni bí wọ́n bá gbé èèyàn wọ́n á béèrè 20 million naira ransom wọ́n ó sì sanwó náà bẹ́ẹ̀ lòmíì bá kọ̀ tí ó tètè san wọ́n ó pa èèyàn bẹ́ẹ̀ lòmíì gan bá tún wá sanwó náà síbẹ̀síbẹ̀ náà wọ́n tún pa èèyàn nílẹ̀ bàbá wa ẹ dákun ṣé wọ́n lè dán ilé yìí wò nílẹ̀ Fúlàní ṣé Yorùbá kankan lórí láyà tó lè dán ilé yìí wò ẹ má gbàgbé pé ìjọba àná ìjọba Fúlàní ló fún wọn lágbára síbẹ̀síbẹ̀ agbára ọ̀hún ń tọ́ yà wọ́n lẹ́nu nu wọ́n sì tún ń lò lásìkò tó jẹ́ páwa Yorùbá là ń bẹ níjọba à ń pariwo Yorùbá nation Yorùbá nation wọ́n ń sọ pé ká dákẹ́ ká má sọ̀rọ̀ Yorùbá nation mọ́ ẹ dákun bò là ṣe ní sọ ní tí wọ́n ń yà mí lẹ́nu ni pé àwọn agbófinró wa gan obey the last order ẹ̀ ń gbọ́ ọ̀dà tó bá wá látòkè ni àmọ́ ó yẹ kẹ́yìn gangan fúnra yín tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá kò tú òjíire ó yẹ kẹ́ ẹ roko sọ́dọ̀ ara yín torí ẹ má jẹ́ ń tàn yín ìjọba tí ń bẹ ń bẹ báyìí ìjọba Yorùbá gbogbo ẹ̀ ọdún mẹ́jọ péré náà ni lẹ́yìn ọdún mẹ́jọ bí bàbá Jàgàbánù bá ti kúrò lórí ìjọba ẹ má jẹ́ ń tàn yín gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi ó di 30 ọdún gbáko 30 years kó tó di pé ìjọba ó tún padà wá sọ́dọ̀ Yorùbá ẹ dákun láàrin 30 years yìí ẹ má jẹ́ ń tàn yín ṣé wọn ò ti ní kó wa lẹ́rú pátápátá
a sì ní sọ̀rọ̀ Yorùbá nation, à ń pariwo Yorùbá nation, ẹ̀nẹ́ka mórí wá kẹ́ẹ̀gẹ́. À ń pariwo Yorùbá nation, ẹ sọ pé ká mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. Ẹnìkan ẹ̀ gbọ̀hùn má gbogbo lẹ́nu. Yorùbá nation yé ti dúró náà mọ́ jẹ́ ń tàn yín. Bọ́ bá jogun ni bọ́ bá jọ́tẹ̀ ni tí ó gbàgbẹ̀yìn náà nu. Èmi àdètú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. À ń mu lẹ́rọ̀, à ń mu pẹ̀lú sùn, ẹ dákun inú ń bí mi nì. Mo kí bàbá mi àgbàlagbà, grandpa lèmi a máa pè wọ́n. Professor Banji Akíntóyè, ẹ má bínú pé mo bá yín lóyè, mo pè yín lórúkọ. Ẹ̀yin bàbá mi àgbàlagbà, owó bàbá Dámì ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ẹ̀ sójú ọ̀nà. Bàbá mi àgbàlagbà, ẹni tí ń bẹ́nu yín mo respect ẹ̀, mo respect ọjọ́ orí yín bàbá. Kódà mo respect ìwà yín, mo respect ìṣe yín. Bó Lódùmarè ti dá irú èèyàn tó Lódùmarè dá yín, mo respect ẹ̀. Bàbá láṣẹ Èdùmàrè, ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ewé ẹgẹlẹ ni. Ẹnìkan àgbésọ́lẹ̀ ni wọ́n ń gbéwé ẹgẹlẹ, ẹnìkan gbéwé ẹgẹlẹ kó tún mọ́wọ́ dúró. Bàbá gbogbo àwọn ọ̀tá yín ṣe mọ̀ pé bí wọ́n ṣe ń gbé yín náà ni wọ́n ń gbé yín jù òwúlẹ̀. Láṣẹ Èdùmàrè pa yí ọ̀nẹ́ka yín bàbá. Bàbá mo kí yín o, Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ má bínú pé mo bá yín lóyè, mo pè yín lórúkọ, ẹ kú kalẹ̀ bàbá. Ọ̀rọ̀ Yorùbá Kóòtù Òjíire ilẹ̀ Yorùbá yìí, ẹ dákun níbo là ń bọ̀rọ̀ ayé wa lọ. Tọ́wọ́ jẹ́ wípé ọ̀rọ̀ táwọn èèbó sọ ọ́ ti ń ṣe mọ́ alára. Wọ́n sọ pé suffering and smiling. Bá a ṣe ń jìyà tọ́ ṣe la tún fẹ̀mí gbé. Ẹ dákun báwa bá jẹ̀yà ńgbà táwa bá lọ tán. Kí la fẹ́ ṣe lẹ̀ fáwọn ọmọ wa? Ṣé ò yẹ ká jàjà ọjọ́ iwájú lẹ̀ fáwọn ọmọ tá à ń bí ni? Ilẹ̀ Yorùbá yìí wọ́n ti kó àwọn bàbá wa lẹ́rù. Wọ́n ti ta àwọn nǹkan ìṣẹ̀ṣe wa, wọ́n ti ta wọ́n sílé ìbò, wọ́n ti ta wọ́n sílùú èbó lọ́hùn-ún. Ẹ dákun, ṣé kò yẹ ká tún gbára wa lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní, ordinary Fúlàní lásán tí wọ́n ń wá láti orílẹ̀-èdè bọ̀mí, tí wọ́n ń wọlé sórílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì tún fẹ́ kó wa lẹ́rú nílẹ̀ Yorùbá. Kí ló dé? Àwọn Yíbò gba gbogbo rándaràdà táwa ń gbà nílẹ̀ Yorùbá yìí. Ń bá rí nílẹ̀ Yíbò, bá ń wo fọ́nrán wọn lórí ìtàkùn ayélujára. Àwọn eléyìí ti bínú tán ni. Kódà gbogbo ẹran wọn tí wọ́n bá rí wọ́n ń pa wọ́n ni, wọ́n ń fìbọn pa wọ́n ni. Àwọn ń kóbọn rìn gidi ni. Àwọn ti gba gbogbo inú igbó ara wọn fúnra wọn. Fúlàní kankan ò tó bẹ́ẹ̀, kò lórí láyà tí ó gba inú igbó wọn. Ṣùgbọ́n àwa akànlájú wa lẹ̀ báyìí tàlùbọ̀ sí ń rìn wọ̀lọ̀wọ̀lọ̀, èyí sì ń kówọ̀ wá nínú ojú. Èló gan wọ́n ń pè nílùú Màyá. Òní ló pé ọjọ́ 14 gbáko tí jẹ́ pé àwọn Fúlàní ti ń ṣọṣẹ́ nínú ìlú yìí, tí wọ́n ti ń pa wọ́n, tí wọ́n ti ń ṣe wọ́n ṣèbáṣìbo. Ìlú Màyá, ìdákunṣẹ́ ìrẹsẹ̀lẹ̀ Yorùbá Kóòtù Òjíire ni. Ìlú Màyá ṣé ìrẹsẹ̀lẹ̀ Yorùbá ni. Wọ́n ti fẹ́ẹ̀ pa wọ́n tán nílùú Màyá báyìí. Àwọn tí wọ́n ti pa ti lé lógún láàrin ọjọ́ 14. Wọ́n sì ń kó wọn, wọ́n ń wọlé sí ẹ́sprẹ́sì. Bí wọ́n bá ti dẹ́sprẹ́sì, bí wọ́n bá ti dá mọ́tò dúró, wọ́n á sì wa ọkọ̀ yìí, wọ́n á sì wá lọ́nú igbó. Ẹ dákun, nǹkan kan wà ńbẹ̀ ni. Torí bí ọ̀bá sí nǹkan kan ńbẹ̀ ni. Ọ̀rọ̀ yóò jáde lóko jáde lórí newspaper láti 14 days sẹ́yìn tí gbogbo wàhálà yìí ti ń ṣẹlẹ̀ nílùú Màyá. Kò jáde nínú newspaper kankan. Ẹ dákun, àwọn newspaper lóríṣiríṣi tí wọ́n ń gbé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀, wọ́n ń gbé entertainment ni wọ́n ń gbé. Bí wọ́n bá ṣe birthday wọ́n ó gbé, bí wọ́n bá ṣe kówó jẹ wọ́n ó gbé. Kí ló dé? Èyí tí ń ṣẹlẹ̀ nílùú Màyá nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire tó jẹ́ pé àwọn Fúlàní ti ń strike láti 14 days. Báyìí òní ọjọ́ Monday lọ pé 14 days táwọn Fúlàní ti ń ṣọṣẹ́ nínú ìlú yìí. Kódà a gbọ́ pé odidi kábíyèsí ti fìlú lẹ̀, wọ́n sá lọ. Àwọn kábíyèsí àwọn ìlú tí ń bẹ lágbègbè ẹ̀gán ti ń sá lọ. Àwọn èèyàn ti ń sá lọ kúrò lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú yìí. Ọ̀nà dà táwọn Fúlàní ọ̀ní gba bí wọlé sílẹ̀ Yorùbá Kóòtù Òjíire lára. Nígbà wọ́n bá rí pé àwọn kan ti sá lọ, àwọn náà wọ́n sì wá wọlé, wọ́n sì máa ṣèjọba láti bẹ̀ wọ́n. Ìbéròǹgbà ọkàn wọn nu tí wọ́n fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí. Ẹ má gbàgbé báwọn Fúlàní ti wọlé sílẹ̀ Yorùbá kìí ṣèní kìí ṣàná. Ó ti pẹ́ díẹ̀ tí wọ́n ti ń wọlé sí wa lára. Wọ́n sì ń kó nǹkan ìjà wọlé.
àwọn ní àǹfààní láti gbébọn rìn láàrin ìgboro. Àwa Yorùbá gangan àláǹfààní láti gbébọn rìn nílẹ̀ baba ńlá wa. Kí ló dé? Bọ́dẹ gan bá gbébọn rìn láàrin ìgboro tí ń lọ sóko, òun aṣọ́dọ̀ràn mọ́ lọ́wọ́. Ẹ dákun, kí ni gbogbo eléyìí? Gbogbo ẹ̀yin agbófinró wa, a mọ̀ pé Yorùbá ló pọ̀ jù nínú yín, àmọ́ bí Yorùbá àti Fúlàní bá jọ ní kàńtà láàrin ara wọn méjèèjì, bí wọ́n bá kóra wọn dé police station, Yorùbá abẹ̀lẹ́ ẹ̀dálẹ́bi tí èyí ṣe sóun ló jẹ̀bi. Ẹ dákun, kí ló dé ẹ̀yin agbófinró wa? Area commander tí ń bẹ ní Ìbàràpá Central, ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín. Wọ́n mú àwọn Fúlàní kan, àwọn mẹ́ta ni. Àwòrán wọn ẹlẹ́ ń wò. Àwọn Fúlàní tí wọ́n mú yìí, tẹ́ ń wò tán jókòó yìí, wọ́n fẹ́ wọkọ̀ ni, wọ́n fẹ́ máa lọ, bóyá wọ́n fẹ́ lọ sílùú wọn. Ńlọ́wọ́ bà wọ́n. Wọ́n sì sọ pé gbogbo ẹ́fídẹ́ǹsì tí wọ́n fi mọ̀ pé wọ́n ń bẹ lára àwọn kidnapper tí ń kidnap àwọn èèyàn tí wọ́n ń ṣọṣẹ́ ibi nílùú Màyá, ó ń bẹ lórí fóònù wọn, ẹ̀rọ ìléwọ́ wọn ń bẹ ń bẹ. Ẹ dákun, area commander tí ń bẹ ní Ìbàràpá Central, ọ̀dọ̀ yín ni wọ́n kó àwọn ẹni yìí wá. A fẹ́ mọ ibi tí wọ́n wọlé sí, a fẹ́ mọ láríjà wọn. Area commander ń mọ̀ bóyá Hausa ni yín, bóyá Fúlàní ni yín, bóyá Ìgbò ni yín, wọn ò tí mọ̀. Àmọ́ tí n bá parí prógrámù yìí, wọ́n lọ wò ó, wọ́n sì tún padà wá láìpẹ́, wọ́n rìlíìsì prógrámù míì. Àmọ́ bọ́rọ̀ náà ṣe ká mi lára ló jẹ́ iṣẹ́ asáré jáde báyìí, èmi làdìtú ọ̀rọ̀ Olódùmarè. Area commander tí ń bẹ ní Ìbàràpá Central, ọlọ́pàá, agbófinró wa, ẹ dákun, ilẹ̀ Yorùbá lẹwà. Bẹ́ẹ̀ bá ṣe Yorùbá, ilẹ̀ Yorùbá lẹwà, ilẹ̀ kóòtù òjíire. Bẹ́ẹ̀ bá dáadáa, Olódùmarè ọba ọ̀tún dá ìrántí pé níyàwó ẹ̀ sì lọ́mọ. Ẹ sì gbàdúrà kí nǹkan burúkú tí ń ṣẹlẹ̀ sáwọn ará Màyá, ẹ gbàdúrà kó ṣẹlẹ̀ síyàwó yín, ẹ gbàdúrà kó ṣẹlẹ̀ sọ́mọ yín, ẹ sì gbàdúrà kó ṣẹlẹ̀ sẹ́yìn gan. Fún díẹ̀ yìí, ẹ dákun, area commander tí ń bẹ ní Màyá, a fẹ́ mọ bí àwọn tí wọ́n kó, kìí ṣẹ̀yìn lẹ mú wọn, kìí ṣagbófinró ló mú wọn, wọ́n fà wọ́n lé yín lọ́wọ́ ni. Bí wọ́n sì ṣe fà wọ́n lé yín lọ́wọ́, ó yẹ kẹ́ ẹ ṣèdájọ́ òdodo, ó yẹ kẹ́ ẹ fún àwọn tó fà wọ́n lé yín lọ́wọ́, ó yẹ kẹ́ ẹ fún wọn ní àbọ̀ pé báyìí la ṣe sọ̀rọ̀ wọn, ẹ gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ o. Bọ́ bá jẹ́ Yorùbá ni wọ́n mú tí wọ́n fà wọ́n lé yín lọ́wọ́, kíákíá láti gbọ́ lórí newspaper, kíákíá lẹ́ẹ̀ ti fi fọ́nrán ẹ̀ síta tẹ́mọ̀ ṣe rìkọ́dìn. Kí lórúkọ rẹ̀? Níbo ló ti wá? Ọmọ ìlú bo ni ọ́? Àgbọ̀n kankan lórí àwọn tí wọ́n kó tí wọ́n fà wọ́n lé yín lọ́wọ́, tí wọ́n jẹ́ Fúlàní nílẹ̀ bàbá wa, àwọn tí wọ́n ń tẹ̀rọ̀ráìsì wa, àwọn tó jẹ́ pé àwọn gangan ni wọ́n ń kidnap wa, tí wọ́n sì ń gba ránsọ́ọ̀mù. Owó tí wọ́n bá lọ́wọ́ wọn ńkọ́? Wọ́n bá owó ribiribi lọ́wọ́ wọn. Owó náà pọ̀, ó dàbí 2 million ni wọ́n bá lọ́wọ́ wọn. Gbogbo eléyìí la fẹ́ gbàbọ̀ ẹ̀. Area commander àtàwọn tó ń bá wọn ṣiṣẹ́, agbófinró wa tí ń bẹ ní Ìbàràpá Central, a fẹ́ mọ ibi tọ́rọ̀ àwọn Fúlàní mẹ́ta tí wọ́n fà lé yín lọ́wọ́, a fẹ́ mọ ibi tó wà, a fẹ́ mọ ibi tọ́rọ̀ wọn já sí. Ẹ má gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti pa láàrin ọjọ́ 14 sẹ́yìn sígbà tá a wà yìí. Kódà wọ́n pa aláboyún, wọ́n pa àwọn tí ń travel bọ̀, tí wọ́n mú lẹ́sprẹ́sì tí wọ́n sì wà wọ́n wọnú igbó, wọ́n pa wọ́n. Gbogbo àwọn àwòrán wọn lóríṣiríṣi lẹ ti wò. Ẹ dákun, sáwọn eléyìí ṣe ilẹ̀ Yorùbá ni. Wọ́n sì ti ń pariwo, ó ti tọ́jọ́ mẹ́ta kan tí wọ́n ti ń pariwo káàkiri pé ẹ gbà wá o, ẹ gbà wá o, wọ́n ti fẹ́ pa wá tán nílùú Màyá o. Màyá Ọ̀yọ́ state ló wà. Gbogbo là ń látẹ̀ nǹkan báwọn àwọn agbègbè wọn nu. Ẹ dákun, kí ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kóòtù òjíire? A ṣẹ̀ ń pariwo pé a fẹ́ gba Yorùbá nation. Ẹ dákun, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kóòtù òjíire, àsìkò lélẹ́yìí fún gbogbo wa láti jí gìrì. Àsìkò lélẹ́yìí fún gbogbo wa láti fohùn ṣọ̀kan pé Yorùbá nation la fẹ́. Bàbá wa President Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé nítorí pé à ń lọ ẹ̀dẹ̀ káwá bẹ́ẹ̀dẹ̀ jẹ́, torí bá a bá kú ò lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ náà là á padà sí.
bàbá ẹ má gbàgbé pé gbogbo ẹ̀ ọdún mẹ́jọ náà ni, lẹ́yìn ọdún mẹ́jọ ẹ̀ ń padà bọ̀ wálé, níbo lẹ fẹ́ dé sí bàbá? Ẹ yá tètè sọ̀rọ̀ Yorùbá nation báyìí ní kán mọ́ ń kóbó. Bàbá àsìkò yín ni Yorùbá nation fẹ́ lọ, torí bẹ́ẹ̀ bá kọ̀ bẹ́ẹ̀ bá ṣe Olódùmarè ó ṣe bàbá. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tó òjire, tẹ̀ ń bẹ nílẹ̀ Yorùbá, tẹ̀ ń bẹ ládúláwọ̀, tẹ̀ sì ń bẹ jákèjádò gbogbo àgbáyé, ẹ dákun kò sí nǹkan míì ju Yorùbá nation lọ. Bàbá ẹlẹgba Yorùbá nation, bíjọba yẹn bá lọ, ẹlòmíì ọ̀rọ̀ rí ìyá yóò sọ pé bàbá ni, ẹlòmíì ó sì rí bàbá yóò sọ pé ọ̀nkù ni. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. À ń pariwo báyìí, à ń wíwíwí, à ń kékéké, à ń yányányá, ẹ sọ pé ẹ̀gbọ́n òun wa tó Olódùmarè ó bá wa ṣe o. Ṣèbí ìlú màyá ni wọ́n tún ti ń pààyàn lóríṣiríṣi báyìí, wọ́n ti fẹ́ gbàgbó náà báyìí, wọ́n ti pọ ọmọdé, wọ́n ti pàgbà, wọ́n ti pọ ọkùnrin, wọ́n ti pọ obìnrin, kódà wọ́n tún pọ oyún inú. Ẹ̀gbọ́n náà ṣé bí wọ́n ṣe máa pa wá lọ nílẹ̀ Yorùbá tá sì máa wòran lélẹ́yìí? Kò sígbà tọ́rọ̀ yọ ní dogun, kò sì sígbà tí ọ̀nì ń dọ̀tẹ̀ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Kí ló dé? Ẹ̀yin agbófinró wa, kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin civil defence ẹ̀ ń bẹ́ńbẹ́, ẹ̀yin àmọ̀tẹ́kùn ẹ̀ ń bẹ́ńbẹ́. Ẹ rántí pé ẹ̀yin àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá lẹ́wà fún. Àwọn Haúsá lọ́hùn wọ́n ní tiwọn, wọ́n sì ń ṣiṣẹ́ wọn bó ti yẹ kí wọ́n ṣe. Àwọn Fúlàní lọ́hùn náà wọ́n ní tiwọn lọ́hùn, wọ́n sì ń ṣiṣẹ́ wọn bó ti yẹ kí wọ́n ṣe. Kí ló dé tó jẹ́ pé wọ́n tó fẹ́ gbalẹ̀ Yorùbá mọ́ orílẹ̀-èdè Nàìjíríà? Ilẹ̀ Yorùbá ìrẹsì orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má gbàgbé pé wọ́n kó wa pọ̀ ni, àìsàrà kan náà, àwa sì fẹ́ lọ lásìkò yìí. Ara nǹkan tá a ṣe fẹ́ lọ rèé o. Wọ́n sì ń káwa mọ́lẹ̀ bàbá tó gbé wa lọ́mọ, ẹ̀bẹ̀ tó lóye Sunday Ìgbòho Adéyẹmọ Ìgbòho òòṣà, èyí tí wọ́n ń jà fún leléyìí. Wọ́n ní kẹ́ ẹ má pa wá mọ́, ẹ má kó wa lọ́mọ mọ́, ẹ má kó wa láya mọ́, kẹ́ ẹ wá máa bèrè ránsọ́ọ̀mù. Kí ló dé? Ránsọ́ọ̀mù lójoojúmọ́ wọn ò tí ì béèrè owó kékeré, 2 million 3 million 4 million ni wọ́n ń béèrè lẹ́yìn tí ò tí ì rí 20,000 naira tí ó fi jẹun. Ẹ wá o, ẹ̀yin agbófinró wa, tó bá yá tí wọ́n bá tìyàn gbàngbàngbàn, tó bá tìyàn kàn gírí yọ pàjúdà tó lówó ẹ̀. Ẹ̀yin agbófinró wa, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣówó ni àbí kí ni? Torí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ owó, àwọn Fúlàní ń lówó lọ́wọ́. Ẹ ti mọ̀ pé kéèsì wọ́n dùn ún ṣe ju kéèsì ti ọmọ Yorùbá lọ. Ẹ̀ǹbáwa náà ni wọ́n fi ń rówó ọ̀hún tí ń bẹ lọ́wọ́ wọn. Ẹ wo owó tí wọ́n ní wọ́n ká mọ́ àwọn tí wọ́n mú yìí, wọ́n sì fà wọ́n lẹ́yìn agbófinró lọ́wọ́. Àwa ò tiẹ̀ béèrè owó, àfẹ́ mọ tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ owó wọn, àmọ́ àfẹ́ mọ tí ó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n fà lẹ́yìn lọ́wọ́ láwọn Fúlàní ni wọ́n. Gbogbo ẹni tó ń ráwòrán wọn báyìí ti mọ̀ pé Fúlàní làwọn ẹni yìí wọ́n yéé ṣe Yorùbá. Wọ́n sì ti fà wọ́n lágbófinró lọ́wọ́ lábẹ́ ìdarí àti ìṣàkóso area commander Ìbàràpá Central. Area commander tí ń bẹ ní Ìbàràpá Central, ọ̀rọ̀ wà lọ́wọ́ yín báyìí. A fẹ́ mọ ibi tí wọ́n wọlé sí, ká mọ̀ láti bẹ̀rù. Wọ́n ti fẹ́ pa wọ́n tán nílùú màyá o. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jákèjádò gbogbo àgbáyé, gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ dákun ẹ bá wa gbọ́rọ̀ yìí síta. Wọ́n ti fẹ́ pa wọ́n tán nílùú màyá, àwọn Fúlàní. Wọ́n ń pa wọ́n bó ṣe wò wọ́n ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ti palẹ̀ ń wò wọn, ẹlòmíì òkú ẹ̀ ti wú sínú igbó. Kí ló dé? Àwọn àgbẹ̀ ò lè lóko mọ́ nílẹ̀ Yorùbá. Só yẹ kó rí bẹ́ẹ̀? Ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín o. Bàbá mi gọ́vnà Ṣèyí Mákindé, ẹ dákun ẹ já wá nǹkan ṣe sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí. Ẹ má jẹ́ wọ́n pa wá tán nílẹ̀ Yorùbá kò tó òjìire. Àwọn èèyàn wa aláwọn fìjìláńtẹ lóríṣiríṣi, aláwọn tó jẹ́ pé àwọn mánu wọ̀gán bẹ́ẹ̀, àwọn civil defence ń bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n lè ṣiṣẹ́ ìwé dáadáa. Ẹ já ìpò wọn, ẹ jẹ́ ká fún wọn ní amúníṣà àwọn nǹkan tó jẹ́ pé wọ́n lè fi fèsì wọn.
aláwọn bọ́ìsì ńlẹ̀ tó lè ṣiṣẹ́ yìí àwọn náà wọ́n lè rìkúùtù wọn káwọn náà bọ́ sínú igbó kí wọ́n ṣe gbogbo eléyìí bí tó lóye Sunday Igboho ṣe ní tí wọ́n ń bínú bàbá a sì ń jìyà yìí náà ìṣẹ́bá sì ṣe máa wọra wá rán ilẹ̀ Yorùbá ní tí wọ́n sì kó wa lẹ́rú tán tí wọ́n sì pa wá tán ẹjá wá kan sì kan o gbogbo èèyàn ọmọ ló Yorùbá ilẹ̀ Yorùbá kò tu òjìrè ọjọ́ kan lèèyàn kọ mọ́ fòkó bàbá mi dáàlà ẹjá kọ́ gbogbo èèyàn ọmọ Yorùbá pátápátá ẹjá kọ tí bẹ́ẹ̀lẹ̀ yìí ẹ má jẹ́ wọn pa wá tán ẹjá wa náà ọjà alẹ̀ fáwọn ọmọ tá à ń bí tó ẹ̀mí ń lọ mò ń bọ̀ náà ẹ ń bá sọ pé kẹ́mi ọ̀nà kí n mọ́ bọ̀ náà ni wọ́n wà padà lẹ́nu ní débálàṣẹ ìgbìmọ̀ rẹ̀ ẹ̀yin ìjọba wa ọ̀rọ̀ yìí dọwọ́ yín gbogbo èèyàn ọmọlẹ̀ Yorùbá kò tó jíire a kàn ń pariwo nǹkan wọ́n ẹja kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọn ò bá rìnà rí wa ẹja kúrò ń bẹ̀ gbogbo èèyàn lólùfẹ́ mi mò ń lọ mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀.